mo mọ bó ṣe pẹ́ tí òǹgbẹ chief imam yìí ti ń gbẹ wá ṣùgbọ́n náà wọ́n ní apẹ́kọ̀ tó jẹ ni kì í jẹ bàbẹ́. Chief imam tá a fẹ́ jẹ yìí kò í ṣe pé tí n bá ní mo kọ́ ọ́ bá kú báyìí mo kàn lè fa orúkọ ẹnìkan yọ kí n sọ pé ẹni báyìí ni ṣùgbọ́n èmi fi ń dá yín lójú gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé ẹni tí èmi fẹ́ kó jẹ́ pé yóò jẹ́ ìmáàmù tìlú Ọ̀yọ́ ni pé ẹni tó jẹ́ pé yóò jẹ́ àtẹ́wọ́gbà fún gbogbo wa yóò dẹ̀ jẹ́ pé kò sí pé bóyá pé ẹni tí ó mọ̀ sọ̀rọ̀ kò bá kùn dé tí a mọ̀ ní pé tí ó mọ̀ dán ní àlàáfíà ìlú Ọ̀yọ́ rú ṣe rí àlàáfíà ìlú Ọ̀yọ́ gbogbo apáta ló ṣe pàtàkì sí mi tí gẹ́gẹ́ bí àwọn gómìnà ṣe wà àwọn lọ́balọ́ba náà pẹ̀lú bó ṣe wà tá a wà ní abẹ́ wọn ní ìlú Ọ̀yọ́ yìí èmi ni state security chief ibi tí mo dẹ̀ gbọ́dọ̀ rí pé ààbò tó péye ó wà fún gbogbo àwa ọmọ ìlú Ọ̀yọ́. Mo fi ń sọ fún yín mo dẹ̀ fi dá yín lójú pé iṣẹ́ lọ lórí ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé kò ní pẹ́ mọ́ tí a fi dárúkọ ìmáàmù jẹ́ pé ó wà fún wa ní ìlú Ọ̀yọ́. Mo mọ̀ pé àwọn yẹn tí òǹgbẹ ti gbé wá ẹ̀rọ pé Ọlọ́run bá wa ṣe àní ṣìyàn Ọlọ́run lè bá wa ṣe. Lára àwọn àdúrà tí wọ́n fẹ́ àwọn àdúrà tí. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Elédùmarè. Àwọn Yorùbá lọ́bọ̀ tí wọ́n sọ pé ẹni jì sí kòtò níwájú ó ti ká wọn tó ń bọ̀ lẹ́yìn ó mà ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà mà ní. Ó dá mi lójú pé kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ikú ọmọ kó àrùn ọmọ àrùn wọ́n ti kẹ́kọ̀ọ́ látara nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lórí wípé a yan ẹni tí yóò jẹ́ chief imam ìlú a yan ẹni tí yóò jẹ́ chief imam ìlú tẹ́ ò bá gbàgbé láti ìgbà tí kábíyèsí àná ọba Adéyẹmí ọba Lámídì táwọn náà ti papòdà òun náà ni kò ti sí chief imam ní ìlú Ọ̀yọ́ òun náà mọ́ láti ìgbà tí kábíyèsí ọba Ọ̀wádé tí wọ́n sì ti gorí àpèrè òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń fojú sọ́nà wípé ta ni kábíyèsí ó yàn ta ni wọn yóò kéde gẹ́gẹ́ bí chief imam ti ìlú Ọ̀yọ́ kó má dàbẹ́ ni pé àìtẹ́yìn kábàáyé náà là á fọwọ́ bò ó ibi gẹrẹjẹ òun náà là á bá gbà kábíyèsí jáde gbangba wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ chief imam ọ̀hún náà wọ́n sọ wọ́n ní kì í ṣe pé bóyá àwọn ò mọ ohun táwọn ń ṣe o àbí bóyá àwọn ò lẹ́nu ọ̀rọ̀ àbáwọn ní ohun táwọn ń sọ lé lórí wọ́n sọ bí òwe wọ́n sọ bí ẹnà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wípé àwọn ń farabalẹ̀ láti yan chief imam mani o débi wípé kò ní jẹ́ pé àṣetán ó wá di yánpọnyánrin mọ́ a lọ́wọ́ eléyìí náà ni kábíyèsí fi ọgbọ́n sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ nígbà tí ipa kábíyèsí ọba Ṣàngó Ògbómọ̀ṣọ́ ipa wọn kò ká chief imam ọ̀hún náà mọ́ wọ́n sì ti fi jẹ oyè ọ̀hún náà tán oyè yìí sì rèé kì í ṣe oyè tó jẹ́ pé sáà kan ni béèyàn bá ti wà lé ayé títí dìgbà tí ó fi dògbó tí ó fi jáde láyé òun náà lónítọ̀hún yóò lo oyè òun náà gbó kẹlẹ́lẹ̀ èyí náà ló fi mú kí kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọ̀wádé tí àwọn náà fi ń jáde wá sọ eléyìí láti fi gbogbo àwọn ọkàn àwọn mùsùlùmí àti gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ balẹ̀ lórí eléyìí wípé àwọn ò ní ṣe nǹkan tí àwọn padà wá kábàámọ̀ nítorí pé bí àwọn gómìnà bí wọ́n ṣe ń jábọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ wọn
gẹ́gẹ́ bí ọba nínú ìlú yìí náà àwọn náà làwọn náà máa jábọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìlú Ọ̀yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ṣe wá rí i wípé Chief Imam Ògbómọ̀ṣọ́ ìyẹn Chief Imam Taliat ṣe rí i pé ó wọ́ra rẹ̀ ńlẹ̀ pọ̀ nítorí pé bí ìgbà tó jẹ́ pé ó tàbùkùn bá ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ni èyí náà ló fi wá mú tí kábíyèsí Aláàfin táwọn náà ń wò wípé ó dáa àwọn ò ní jẹ́ kí irú eléyìí kó wá sọmọ lọ́wọ́ àwọn débi wípé àwọn èèyàn wá máa wá sọ wípé ṣé àwọn náà ṣé wọn mọ ohun tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ òun náà inú èsìsì kò sì gbọdọ̀ jóni lẹ́ẹ̀mejì ó ti ṣẹlẹ̀ sí ọba kan kò tún gbọdọ̀ ṣẹlẹ̀ sí ọba míì mọ́ ní ilẹ̀ Yorùbá nítorí pé ìmáàmù tògbómọ̀ṣọ́ yẹn fi ṣe oyè pé a ti tòjé bo olóòṣà lọ́wọ́ òkú bàbá ẹni tí ó bọ òun náà ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló fi tiwọn ṣe kí irú eléyìí kó bá máa ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kódà wọ́n sọ pé ìmáàmù tí àwọn ń yàn kò ní jẹ́ ìmáàmù tí ó máa tàpá sí orí adé kò ní jẹ́ ìmáàmù tí ó máa fọ ọ̀rọ̀ àlùfàǹṣá tí ó máa fi ránṣẹ́ sí ààfin kò ní jẹ́ ìmáàmù tí ó máa fi ọ̀rọ̀ àlùfàǹṣá fi ránṣẹ́ sí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tàbí máa wọ́ àwọn ọmọ Yorùbá nílẹ̀ nítorí pé ìlú Ọ̀yọ́ ó jẹ́ kan lára ìlú eléyìí tí ó ń ṣojú ọmọ kóòtù òjíire nílé lóko pátápátá èyí jẹ́ ọ̀rọ̀ tí kábíyèsí ọba Hakeem Ọ̀wọ́adé tí wọ́n sọ jáde o lórí ọ̀rọ̀ ẹni tí yóò jẹ́ Chief Imam ní ìlú Ọ̀yọ́ wọ́n ti sọ pé àwọn ò jẹ́ ṣe bí ohun tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ o ẹ ti wá rí báyìí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ yìí ó ti bí ìgbà téèyàn wá wò pé wọ́n ti fi ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ti fi kẹ́kọ̀ọ́ òun náà ni sí odindi ìmáàmù sí odindi ọba kábíyèsí ọba Ọ̀wọ́adé ọgbọ́n àti làákàyè tí Elédùmarè jogún fún yín kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Elédùmarè àwọn èèyàn tí à ń fẹ́ òun náà àní kẹ́sìn ó má wà o àní kí ẹ̀sìn àjòjì kó má wà mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì àní kí ẹ̀sìn kó má wà ṣùgbọ́n ohun tá a fẹ́ ni wípé àwọn tí ò jẹ́ aṣojú gbogbo àwọn ẹ̀sìn gbogbo yìí kí wọ́n má tàbùkùn bá ìṣẹ̀ṣe tàbí kí wọ́n má tàbùkùn bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá nítorí pé àwọn kankan eléyìí tí àwa náà ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó fi wá wọ̀n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun náà ni àṣà àti ìṣe wa ní ilẹ̀ tiwa tá a sì gbọdọ̀ fọwọ́ rọ̀ tì sẹ́yìn gbogbo àwọn ìlú eléyìí tí a gba ẹ̀sìn wọn lórí nìsín àwọn náà gbìyànjú àti máa gbé àṣà àti ìṣe wọn lárugẹ ó ní wọ́n ṣe gbé wá sí ìlú wa tó sì jẹ́ pé àwọn baba ńlá baba wa wọ́n tẹ́wọ́ gbà wọ́n sọ àṣà àti ìṣe nù náà nígbà náà kó wá jẹ́ pé títẹ́wọ́ gbà táwa gbà lọ́wọ́ àwọn baba wa àwa náà láwa sọ àṣà àti ìṣe ọ̀hún náà ní ọwọ́ tiwa náà ẹ jẹ́ fi èròǹgbà wa ṣọwọ́ sí abẹ́ comment section lábẹ́ rẹ̀ kí gbogbo wa ká sọ ohun tí àwa náà bá rí sí eléyìí tí Imam Taliat ti Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe sí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe rí wípé ó ti wá wà débi pé ó ti fi tàn balẹ̀ ó ti kun àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ó ti kùn wọ́n ní ọ̀dà tí ò jẹ́ kí ó kùn wọ́n ẹ jẹ́ n tuntun fọ́nrán fídíò yẹn kí n fi léde fún yín kẹ́ ẹ tuntun gbọ́ ohun tí kábíyèsí tí wọ́n sọ lórí. mo mọ ó ṣe pẹ́ tí òǹgbẹ Chief Imam yìí ti ń gbẹ wá ṣùgbọ́n náà wọ́n ní apẹ́kún tó jẹ ni kì í jẹ bàjẹ́. Chief Imam tá a fẹ́ jẹ yìí kò í ṣe pé tí n bá ní mo kọ́ ọ́ bá kú báyìí mo kàn lè fa orúkọ ẹnìkan yọ kí n sọ pé ẹni báyìí ni ṣùgbọ́n èmi fi ń dá yín lójú gẹ́gẹ́ bí Aláàfin tìlú Ọ̀yọ́ wípé ẹni tí èmi fẹ́ kó jẹ́ pé yóò jẹ́ ìmáàmù tìlú Ọ̀yọ́ ni pé ẹni tó jẹ́ pé yóò jẹ́ àtẹ́wọ́gbà sí gbogbo wa yóò dẹ̀ jẹ́ pé kò sí pé bóyá pé ẹni tí ó mọ̀ sọ̀rọ̀ kò bá kùn dé tí a mọ̀ ní pé
tí ó mọ̀ dán mi àlàáfíà ìlú Ọ̀yọ́ rú. Ṣe rí àlàáfíà ìlú Ọ̀yọ́ gbogbo wa pátá ló ṣe pàtàkì sí mi. Tí gẹ́gẹ́ bí àwọn gómìnà ṣe wà, àwọn lọ́balọ́ba náà pẹ̀lú bó ṣe wà tá a wà ní abẹ́ wọn. Ní ìlú Ọ̀yọ́ yìí, èmi ni state security chief ibi tí mo dẹ̀ gbọ́dọ̀ rí pé ààbò tó péye ó wà fún gbogbo àwa ọmọ ìlú Ọ̀yọ́. Mo fi ń sọ fún yín, mo dẹ̀ fi dá yín lójú pé iṣẹ́ lọ lórí ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé kò ní pẹ́ mọ́ tí a fi dárúkọ ìmáàmù jẹ́ pé ó wà fún wa ní ìlú Ọ̀yọ́. Mo mọ̀ pé àwọn yẹn tí òǹgbẹ ti gbé wá ìdẹ̀wọ̀ pé Ọlọ́run bá wa ṣe àní ṣìyàn Ọlọ́run dẹ̀ bá wa ṣe. Lára àwọn àdúrà tí èmi náà fẹ́ àwọn àdúrà tí